Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ òdùnbí, ṣàlàáfíà là bá gbogbo lé. Oòduà Nation ní ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà Nation ló lè ṣe o. Lórí ọ̀rọ̀ ètò ààbò, àwọn ò ní dáwẹ̀ dúró lórí ìkànnì yìí. Òmìnira gbọ́dọ̀ dé bá gbogbo ọmọ ìlú. Wọ́n ń pààyàn lọ́tún, wọ́n ń pààyàn lósì, wọ́n ń jínigbé lọ́tún, wọ́n ń jínigbé lósì. Ẹnì kan ló mọ̀ o. Àdúrà wa ni pé nǹkan burúkú kò ní dé ọ̀dọ̀ ẹnì kankan wa. Lágbára Elédùà, nǹkan burúkú báyìí kò ní dé ọ̀dọ̀ ẹnì kankan wa o. Àmín àṣẹ. Lọ́wọ́ yìí lórí awuyewuye bí àwọn agbésùnmọ̀mí bí wọ́n ṣe ń ṣe ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ń pa oríṣiríṣi. Ǹjẹ́ ti gbọ́? Gómìnà ìpínlẹ̀ Ekiti, bàbá ti pariwo síta o. Bàbá ti jáde síta pé Kamari, pé ní ìpínlẹ̀ Ekiti a gbọ́dọ̀ rírú ẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo a ti ṣe mọ̀ pé boundary ní ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ekiti wọ́n jọ ń pín. Tí wọ́n bá lé wọn dànù, bí gbogbo ẹ ṣe ń lọ yìí, òun kan ti rò pé tí wọ́n bá lọ lé wọn dànù ní ìpínlẹ̀ Kwara, ó fi hàn dájú wípé ìpínlẹ̀ Ekiti ni wọ́n ń sábọ̀ o, ìyẹn àwọn agbésùnmọ̀mí. Ìdí rèé tí gómìnà ìpínlẹ̀ Ekiti, ìyẹn gọ́vnà Bíọ́dún Oyèbánjí, wọ́n jáde tán. Wọ́n ní lọ́wọ́ yìí àwọn ò ní fi ọ̀rọ̀ ètò ààbò ṣeré o. In fact, gómìnà ti pè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ní gbogbo ibodè káàkiri gbogbo bọ́dà Èkìtì sí ìpínlẹ̀ Kwara. Òun ni wọ́n ti ní kí gbogbo àwọn ọlọ́pàá kí wọ́n lọ dúró sí kán máa ṣọ́ ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó bá rìn fèlèfèlè, mú balẹ̀. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kwara ti ṣe sọ, ẹnikẹ́ni tí ẹ bá rí sẹ́ẹ̀, àní ẹ mú balẹ̀ sẹ́ẹ̀. Nítorí pé àwa ò lè lajú wálẹ̀ kí tàlùbọ́ ó kó wọ́. Great move, gómìnà, great move lélẹ́yìí. Gbogbo ọmọ ìlú wọ́n kan sára sí yín lórí eléyìí. Ṣùgbọ́n àwọn kan ti jáde o, wọ́n ti ní gómìnà, ǹjẹ́ ṣé ẹ fẹ́ gbọ́? Ṣé ẹ fẹ́ gbọ́? Àwa náà rí akitiyan yín o, à ń rí ìgbìyànjú yín bẹ́ẹ̀ ṣe fẹ́ kí òmìnira wà ní ìpínlẹ̀ Èkìtì. Ṣùgbọ́n tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ kí òmìnira wà lóòótọ́, ẹ jẹ́ kí n já yín sí. Ẹ lọ wá àwọn tẹkinọ́lọ́jì tó ní agbára. Kẹ́dẹ̀ lọ pé àwọn sójà, kẹ́ mix wọn mọ́ àwọn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá nìkan ò lè dá ṣe o. Àfi tá a bá fẹ́ máa tanra wa nìkan ló kù. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe pariwo síta o. Tẹ́ bá fẹ́ kí ìsinmi dé, ó tiẹ̀ dá pé ẹ tètè sọ jínsìn. Tẹ́ mọ̀ pé boundary kán má fi lè lé wọn kúrò lọ́hùn yẹn. Ibi tán lè sáwọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Ìdí rèé tẹ́yìn náà ṣe gbọ́dọ̀ dira. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti fún gómìnà yìí ní advice tó péye. Wọ́n ní ẹ wò torí Ọlọ́run, ṣèṣe wá bẹ́ẹ̀ ṣe máa wá àwọn èèyàn, àwọn bíi sójà tí wọ́n máa join àwọn ọlọ́pàá. Ẹ má dá kíní dá àwọn ọlọ́pàá nìkan o. Àfi tó bá jẹ́ pé ẹ fẹ́ kí àwọn agbésùnmọ̀mí máa wọlé, kó máa pa àwọn èèyàn ní gbogbo ìgbà. Government will keep on spending money on security as long as there is no good job opportunity for youth graduating yearly and those learning trade. Eléyìí ni èèyàn kan sọ. Gẹ́gẹ́ bí Adé lórúkọ ọ̀gbẹ́ni, gẹ́gẹ́ bó ti ṣe sọ, ó ní security in Nigeria now is beyond police deployment. Àtẹ̀jíṣẹ́ yẹn lélẹ́yìí. Ó ní security in Nigeria now is beyond police deployment. It is now require an aggressive total state of emergency
with a special budget and then special technological equipment and then training, if possible, to involve international security and then military teams with a maximum and a non-compromised punishment for the culprit. But if we are still doing it the way we are we are having it being done, well, I doubt I doubt it if the country will not be taken over totally by this agbesomomi. Ọ̀rọ̀ ńlá ni Adé sọ o. Ó ní if possible, ẹ lọ pe àwọn international community trained soldiers kí wọ́n á join yín. Tẹ́ bá mọ̀ pé ẹ serious. Ẹ rí i pé àwọn èèyàn ti rí gbogbo bó ṣe ń lọ pé ìjọba àfi tẹ́ bá fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn wéwu nìkan ni o. Àbí láìpẹ́ ni wọ́n ní federal government wọ́n ti lọ employ àwọn forest guard pé àwọn ni wọ́n máa kojú àwọn agbésùmọ̀mí. At the end of the day, tá wo ìbọn tó wà lọ́wọ́ àwọn forest guard yìí, àwọn ìbọn tatakuku dekumágolo òun ni wọ́n gbélé wọn lọ́wọ́. Kò wá yé wa o ibi tí agbára náà ti ń bọ̀ àti májíìkì tí wọ́n fẹ́ dálẹ̀, because bí gbogbo ẹ ṣe ń lọ yìí àfẹ́lẹ́dùmarè nìkan ló máa ṣọ́ wa ni o. Àbí why federal government didn't arrest those who sponsors them? Okay, arrest those who sponsor them. Nǹkan tẹ́ni ẹ fẹ́ kọ́ nìyẹn. Ṣé ẹ̀ ń gbọ́ṣẹ́? Kí ló dé tó fi jẹ́ pé ìjọba àpapọ̀ wọn mú àwọn tí wọ́n ṣe gbálẹ́yìn fún àwọn agbésùmọ̀mí? Àbí ó láwọn tí wọ́n gbé àwọn irinṣẹ́ ńláńlá yẹn fún. Tẹ́ bá rí àwọn agbésùmọ̀mí yẹn, ẹ má mọ̀ pé ó ní ẹni tó rán wọn, because ìbọn tó ń ní lọ́wọ́ lásán ó yẹ kí wọ́n káwọn gan fúnra wọn kán fresh jù bẹ́ẹ̀ lọ. Ó ní àwọn tó ń sponsor wọn, ṣùgbọ́n kí ni kí a ṣe sí gbogbo eléyìí? Gẹ́gẹ́ bí gbogbo ẹ ṣe ń lọ, ọwọ́ ìjọba ló wà o. Bẹ́ẹ̀ ni, ọwọ́ ìjọba òun ló wà báyìí. Àwọn ọmọ ìlú ti pariwo síta. Because gẹ́gẹ́ bí ẹ̀kan ti sọ, ó ní pé gbogbo ìlú yẹn iná ni. The whole country is on iná, ó ti yé yín. Ó mà ṣe o. Kò sí ìlú kankan tó free báyìí bá ṣe ń sọ̀rọ̀. Ìlú tó free bóyá Ọlọ́run má jà rí. Kò ní jẹ́ portion àwa tó kù. Ìdí rèé táwa náà fi ń jà fún pé kí òmìnira kó jọba. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe ń pariwo pé gbogbo ìlú yẹn ó ti gbaná. Pé gbogbo ìlú ti gbaná báyìí. Èèyàn kan tẹ́ pariwo pé àwọn ọlọ́pàá tẹ ní ẹ fẹ́ lọ mú wa, pé lára àwọn ọlọ́pàá yìí gan pàápàá àwọn gangan ni wọ́n máa ń fún àwọn agbésùmọ̀mí, wọ́n máa ń fún wọn ní irinṣẹ́. Àwọn tá la fẹ́ trust, àfi kí Elédùmarè gbà wá. Ìdí táwa fi ń pariwo pé ọmọ Yorùbá nílé lóko lọ́nà lódò, Oòduà nation ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ o, ọbẹ̀ níbẹ̀ ṣo. Àtẹ́lẹsẹ̀ abẹnáwò, ẹni tó bá lámábọ̀là ní dé bá, kélédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.